ẹ̀yin èèyàn lé wọn ní pàṣán tí wọ́n bá fi na ìyáálé ó bẹ ní àjà fún ìyàwó. Wọ́n ti fi pàṣán eléyìí wọ́n ti fi na àǹtí wáyẹ́m o. Bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí sọ fún àǹtí wáyẹ́m kó kó gbogbo ẹrù wọn pátápátá kí wọ́n padà sí olórí quarters. Ẹ mọ̀ pé ìgbà tí Queen Naomi ti lọ ní àǹtí wa náà ti struggle bí wọ́n ṣe máa kó ẹrù wọn padà sí inú palace. Recently la gbọ́ wípé kábíyèsí wọ́n ní kí Láìdé Badmus kan wá sí inú palace tó náà jọ ní business proposal èyí tí yẹ pé wọ́n ń ṣe pọ̀. Wọ́n ní ìgbà tí Láìdé Badmus dẹ̀dẹ̀ wọ́n ní àǹtí wa lọ challenge ẹ̀ fi ọkọ mi sílẹ̀ o, stay away from my husband o, kí ló ń wá nínú palace, kí ló ń wá nínú ayé ọkọ mi, ọkọ mi ni kò sí nǹkan tó lè ṣe. Wọ́n ní Láìdé Badmus dẹ̀ wash àǹtí wa láti òkè délẹ̀ bá pẹ̀lú ọ̀rọ̀ wípé ìgbà tí òun mọ̀ ẹ́ tí òun mú ẹ wá sínú palace kábíyèsí ṣó ever dé palace rí. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yẹn lágbára. Ṣé o ever dé palace rí tí o bá ń ṣe òun tó mú ẹ mọ àwọn èèyàn gidi àwọn èèyàn ńláńlá bí ọlọ́lá bí ọba. Ṣé o ever dé palace kábíyèsí rí. So ní ìsìn wa ń sọ fún òun pé ọkọ ẹni ta ló sọ bẹ́ẹ̀. Ṣé bí o gba kábíyèsí mọ́ òun lọ́wọ́ ni nítorí pé o ò ríru ilé ọlá báyìí rí ìtorí ẹ̀ ló fi fẹ́ kú síbẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn o. Wọ́n ní bí àǹtí wa Láìdé bó ṣe wash àǹtí wa ó wash ẹ̀ down nìyẹn. Wọ́n ní kò lè sọ̀rọ̀ wọ́n ní ṣe ló ń wò báyìí wọ́n ní ṣe ló ń wò báyìí wọ́n ní ìyẹn ní kó kúrò kó rẹ kúrò wájú mi. Nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn bí a ṣe gbọ́ nígbà tí Láìdé kẹ́rù lọ sí inú palace bàbá wo Erin ńlá. Nígbà tó dẹ̀ yà tí kábíyèsí gbé bó ṣe lè ṣe pẹ̀lú ọlá ńlá wọn dé wọ́n ní olórí àǹtí wa Péjú wọ́n láwọn náà ti dolórí wọ́n ní wọ́n ṣe birthday fún àǹtí wa Péjú pé àǹtí wa Péjú ń bọ̀ ní palace o kí àǹtí wa kàn kó gbogbo ẹrù wọn pátá kí wọ́n gba olórí kọ́ta sí lọ. Wọ́n ní ìgbà tá àǹtí wa ń gbọ́ wọ́n ní ṣe lòtútù ò bo àǹtí wa nípa àǹtí wa ní rárá o àwọn ò ní lọ sólórí kọ́ta so kí ni kábíyèsí mean kí ni kábíyèsí mean. Ẹ̀yin èèyàn lé owó jowó lọ bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa Péjú wọ́n ní àwọn ni one of the appointments wọ́n ní one of the appointment ní Canada o wọ́n ní nípa labour. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní wọ́n appoint wọn ní Canada nípa labour. Àwa mọ̀ bóyá Minister of Labour ni o àmọ́ ṣùgbọ́n wọ́n ní nǹkan kan ṣe nípa labour wọ́n náà ṣe gba appointment ni. Èmi náà ń wò náà ó ń yà mí lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ tí bàbá wo Erin ńlá farabalẹ̀. Kábíyèsí gbọ́n. So bí bàbá wo Erin ńlá ṣe mọ̀ pé àǹtí wa Péjú wọ́n ti gba appointment letter ní Canada báyìí ni wọ́n ní káǹtí wa Péjú wá di ayaba o. Wọ́n ní káǹtí wa Péjú wá di ayaba o. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí náwó nìyẹn tó ń ṣe birthday fún wọn 50th birthday wọ́n kẹ́rù wọn wọnú palace kí gbogbo àwọn tó kù tán wà nù palace kan kúrò. Ṣé mọ̀ pé wọ́n ní àǹtí wa fashion àti àǹtí wa Aru àti church wọn náà ti ń complain wípé kábíyèsí ò ní time for anybody. Olórí Péjú nìkan ni kábíyèsí ní time fún. À ń pè lólórí tó lọ́nà ti dolórí wọ́n náà ti lọ lé wọn wọ́n ti lọ mọ àwọn family wọn. So ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tó bá ti lọ lé wọn tó ti lọ dáná ó ti parí nìyẹn.
ó kàn dédé pé kí wọ́n kàn dé ṣe párí pé olórí wọnú pálásì ni kàn dẹ̀ bu omi sí olórí lẹ́sẹ̀. Wọ́n ní gbogbo wọn ló ń complain àwọn òrojú kábíyèsí ńlẹ̀ o, olórí Péjú nìkan ni kábíyèsí ń gbé kiri o, àǹtí wa Péjú nìkan ni kábíyèsí ń gbé kiri, wọn ò ní time fún anybody o. Wọ́n ní ẹjọ́ oríṣiríṣi òun ni àwọn olórí yìí ni wọ́n ń sọ. Wọ́n ní jealousness yẹn pọ̀. Wọ́n ní bí Sisi wa Láìdé bó ṣe bẹ̀rẹ̀ sí mọ̀ọ́kàntí wa nìyẹn nígbà tí kábíyèsí ní kó kẹ́rù ẹ̀ lọ sí olórí quarters. Ẹ̀yin èèyàn lé wọ́n ní Láìdé bá bẹ̀rẹ̀ sí mọ̀ọ́kàntí wa pé kò wá tán bí kò wá tán bí olórùka mà tí gbòrùka kò wá tán bí kò wá tán bí olórùka mà tí gbòrùka. Ẹ wò ó ẹ̀yin èèyàn lé wọ́n ní bí ẹkún bí ìtìjú ni àǹtí wa fi kẹ́rù ẹ̀ kúrò nínú pálásì o tó kẹ́rù wọn lọ sólórí quarters. Wọ́n ní bàǹtí wa Péjú wọ́n ṣe kẹ́rù wọlé nìyẹn o. Wọ́n ní bí Láìdé ṣe ń fi àǹtí wa tó fi ń ṣe yẹ̀yẹ́ nìyẹn. Ìpojú ti àǹtí wa ṣófì ò pé òun nìkan lòun lè sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré. Wọ́n ní Láìdé tún sọ fún yín pé ọjọ́ wo ni kábíyèsí celebrate àǹtí wa rí pé tó bá ti ń ṣe birthday kábíyèsí ò kí ń wá wọn ò ní yọjú wípé kó wo birthday Péjú 4 days náà fi ṣe birthday tí wọ́n celebrate Péjú lọ́tún lọ́sì wípé ṣùgbọ́n àǹtí wa wípé gbogbo birthday tó ń ṣe pé kábíyèsí ò show up wọ́n ló mess up seriously ni. Wọ́n ní ṣe ni àǹtí wa náà fi ìtìjú kárùn ni wọ́n walk away o. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o tán ló ṣẹlẹ̀ láàrin àwọn olórí yìí. A bá tún gbọ́ update a máa mú wá fún yín. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń ṣe advert fún collection center store ẹ bá wọn ra bàtà láti size 6 youth size títí dé size 14. Ẹ̀yin tẹ́lẹ̀ ẹ kàn sí collection center store. Bàtà tí wọ́n ń tà Italian ni ó dúró déédéé ó jiná ìtẹ̀lẹ̀ ó dúró déédéé ẹ máa lò fúnra ara yín lẹ máa sọ́nù gbẹ̀yìn. Wọ́n ń ta palm wọ́n ń ta 18 karat gold wọ́n ń ta 14 karat gold wọ́n ń ta palm tẹ̀lé wọ̀ sí native wọ́n ń ta slippers wọ́n ń ta cover shoe gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ òun ni wọ́n ń tà ní bàtà ọkùnrin àti tóbìnrin. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń ta àwọn fashion bags fún àwọn obìnrin. Ẹ̀yin èèyàn lé ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advert fún Royal Beauty Goods and Store. Royal Beauty ń kí yín o wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra Royal Beauty ń kí yín o. Ẹ̀yin èèyàn lé ẹ kàn sí Royal Beauty Goods and Store. Wọ́n ń ta fìlà tẹ̀lé dé physical kaftan ìró àti bùbá agbádá gbogbo ẹ̀ lẹ́lẹ̀ dé fìlà yìí sí òfin ni wọ́n fi ṣe lóríṣiríṣi kọ́lọ̀. Ẹ kàn sí Royal Beauty and Goods and Store. Ẹ̀yin èèyàn lé mo kí yín pé ẹ ṣeun ẹ kú àdúrótì wa lórí channel yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.